arákùnrin kan ló bímọ àkọ́kọ́ ó bímọ méje ẹ wá sẹlọ́n nínú mọ́sálásí ló ti lọ bóbìnrin lò pọ̀ ìmáàmù wa tan torchlight lórí lónìí lágbájá o tó ń bá a débì. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì fídíò kan sí mi my good sister Aunty Yinka TNT òun ló ṣe program. wọ́n láàfáà wèrè kan wọ́n lọ sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n lọ sọ pé kùránì gan faramọ́ kéèyàn ọmọ báyà àyàwó ẹ̀ lò pọ̀. wọ́n gbọ́ tàǹtí Yinka ń darúkọ mi níjọ́ yẹn pé alájà Akeugba Gold bàbá Muideen Bello bàbá wa Farouk Oníkìjìpá Mufti Diyar ẹ ṣàlàyé ẹ jẹ́ káwọn èèyàn gbódòdó ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo bízì láti gbà yẹn wọ́n tún wá pè mí direct lórí fóònù alájà ẹ̀ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí o ẹ̀ ṣiṣẹ́ o torí sí láwọn mùsùlùmí ó tó dìde tí wọ́n mọ̀ wí nǹkan mi n tó lè tú ọ̀nà fìtínà àwọn èèyàn ni mo gbélé yín lọ yìí o mo á rí i pé tí mi ò bá dáhùn èmi ni màá jẹ̀bi wájú Ọlọ́run ló wá jẹ́ kí n come out Aunty Yinka ọmọ àti gbogbo ẹni tó gbọ́ prógámù Aunty Yinka TNT èèyàn mi dáadáa ní Yinka TNT ó máa ń pè mí dáadáa Ọlọ́run kó bá mi dúró tì tó náà dúró tì mí nígbà kidnapping àwọn ó dúró tì mí tó pọ̀ àtìgbà yẹn lọ́lọ́run ti ń pè ká máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tá gbọ́ prógámù yẹn níjọ́ yẹn àáfàá tó ní bẹ́nu Kùránì ẹ dákun tó bá mọ nọ́mbà rẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi ó yẹ ká gbé lọ àrùn kan lọ yí ọpọlọ ẹ̀wò kò rí àyà Kùránì òun náà ká kò rí nǹkan kan wí kẹ́límẹ̀ ẹ̀yọ̀ kan kò lè pronounce Ọlọ́run sọ fún wa ní Quran chapter 4 verse 23 a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim Urimati alaykum ummahatukum wa banatukum is forbidden for you àwọn ìyàwó àwọn obìnrin abẹ́ obìnrin tó jẹ́ pé tọ́ ọba torí bọ̀ ó sórí burúkú bọ̀ ọbẹ̀ àrílẹ̀-èdè lọ́ọ̀bà bọ̀ ọbẹ̀ àdánwò lọ́ọ̀bà bọ̀ ọbẹ̀ gbogbo tí ń jọmọ tó bí ni wọ́n mọ̀ forí kú àdánwò yẹn Ọlọ́run níjọ́ wọn kà fún ọ Quran chapter 4 verse 23. ummahatukum orí ìyàn bá lò pọ̀ mọ́ ibi ọgbà wáyé náà ló tún ti ọ̀pá bọ̀ la ilaha illallah tí ìbínú Ọlọ́run bá dé gbogbo ayé ní ọ̀ka àánú ẹ̀. wa banatukum nígbà tó jẹ́ pé tẹ́ ẹ bá wà ní sitting room ọmọ tó ti bàlágà ó fẹ́ gbóúnjẹ fún màmá ẹ̀ gbogbo àyà lọ́dẹ̀ ẹ̀ ta yìí ibi bàbá tí ń wo fúrúùtù lọ́mọ ń wo àyà pé eléyìí náà kọ́ ọmọ yìí eléyìí náà yàtọ̀ sáwọn eléyìí tá à ń náwó ilé lórí ìta bàbá òpònú olórí burúkú bó ṣe kí ọmọ mọ́lẹ̀ nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ mi jókòó ní sitting room ń wo tẹlifíṣàn pẹ̀lú bàbá ó ti ya gbogbo tán lẹ̀ bàbá ti wo ohun tí ọ̀yọ́ wò lọ èṣù ti kó sí lẹ́mìí ó ti gorí ọmọ tán kó tó wò pé sáyé òun ọ̀bàjẹ́ báyìí àbálọ àbábọ̀ yóò láyé ń ṣerú ẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ pàápàá jùlọ ẹ̀yin obìnrin single mother tẹ́ ẹ máa ń lọ fẹ́ ọkọ míì tẹ́ ẹ gbé ọmọ yín obìnrin lọ síbẹ̀ tẹ́ ẹ bá mọ́nítọ̀ dáadáa majority ọkùnrin tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ ní ọmọ ọmọ yẹn lò pọ̀ ọkọ mọ̀ láyé òde òní wa banatukum ẹni tó jẹ́ fámìlì rẹ brọ́dà rẹ ló wá kí ọmọlẹ̀ ọ jẹ ìyà níwájú Ọlọ́run dàmí lẹ́yìn tukùn ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ obìnrin ọ̀nkù rẹ kò gbọ́dọ̀ bọ́ lò pọ̀ èyí tó tún jẹ́ bí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá lóbìnrin ẹ gbọ́dọ̀ débẹ̀ wàhálà tukùn àwọn ọmọ ìyá rẹ bó ṣe lè wù kọ́ dáa tó àbúrò ìyá rẹ ni ẹ̀gbọ́n ìyá rẹ ni má tọ́ wò orí burúkú ni wàhálà tukùn àwọn fámìlì bàbá rẹ àbúrò bàbá rẹ ẹ̀gbọ́n bàbá rẹ maternal side paternal side gbàgbé ẹ̀ Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ràn wabanatulẹ̀ ayé hákù rẹ blood brother rẹ ọmọ tó bí bó ṣe lè wù kó fáìn tó bó ṣe lè wù kó mú gbóyọ́ tó ìwọ náà má lọ fàgbó kọ́ ọ má bàa fa orí burúkú sínú ayé. wabanatulẹ̀ hùtì. àwọn ọmọ tí sísítà rẹ obìnrin bí ọ gbọ́dọ̀ débẹ̀ ọ gbọ́dọ̀ gorí sísítà rẹ ọ gbọ́dọ̀ gorí ọmọ tó bí. tẹ̀síwájú. ummahatukum allati aridanakum. ìyá tó gbà ọ́ tọ́ nígbà tó wà ní kékeré àmọ́ ìyá yẹn ti gbọ́yàn sí ẹ lẹ́nu ó ti fa ọyàn ó ti gbé ọyàn ẹ̀ mì kò sí yàtọ̀ láàrin ìyá yẹn àti ìyá tó bí ẹ. ọ gbọ́dọ̀ gorí ẹ bọ́ ọ bá gorí ẹ ègún ayérayé lọ fà sínú ayé rẹ
Da'watukum minarida. Àwọn ọmọ tí ìyá yẹn tó fún ẹ lọ́yàn yẹn náà bí ibòmí ò gbọ́dọ̀ débẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ra yín. Wa ummatu nisaikum. Ọ̀rọ̀ wọn ni ummatu nisaikum. Ìyá tó bí ìyàwó rẹ̀ bó ṣe lè wù kí ìyàwó yọ̀ǹgì tó kọjá àyò ń gẹ̀kọ̀ tí a ń gbóngánà ìyá 40 ìyá 45 tọmọ tiẹ̀ náà ti ń bímọ tọ́wọ́ abayé sọ lọ́jọ́jọ́ ọmọ tọ́wọ́ bá ti rí pé ní pépépé nìyá tètè sọ fọ́mọ rẹ pé àsìkò tí màmá wa bọ̀ sọ lọ́jọ́jọ́ ọmọ yìí èmi náà gba transfer mo ń lọ bìkan má jẹ́ kó tó burúkú báyìí wàá pò yí ilé aláàfáà 100 wàá pò yí ilé pásítọ̀ 1000 tí ìbínú Ọlọ́run bá dé kò ní lọ. وَرَبَائِبُكُمُ الَّتِي فِي حُجُورِكُمْ. Ọmọ tíyàwó rẹ bí tẹ́ ń tọ́jú nínú ilé yín ìyàwó rẹ bí fẹ́lòmíì nínú ilé yín lẹ ti wá ń tọ́jú ẹ̀ má gorí ẹ̀ o ti ń gorí ìyá agbórí ìyá tàka sọ́mọ bó bá rọjò ẹnu ẹ̀ yọ ọ́ ò lè jàre orí burúkú lọ́ọ́ bá bọ̀. فِي حُجُورِكُمْ مِن نِّسَائِكُمْ tẹ̀síwájú. الَّتِي دَخَلْتُم بِهِنَّ. bayna ukhtayni illa ma qad salafa ọba ẹ̀gbọ́n ló pọ̀ ó tún wá bọ́ sórí àbúrò ìbínú Ọlọ́run ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ lọ sọ́ra dáadáa. bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn àlìjẹ̀nú ló ń kó sínú ayé èèyàn làwọn ọmọ tí wọ́n jẹ́ dọ̀dọ̀ yọ fi pọ̀ láyé làwọn èèyàn ò fi rí ṣe mọ́ láyé nínú orú ìbálòpọ̀ bẹ́ẹ̀ menstrual sex Ọlọ́run yẹsẹ̀ àmúná kandil mahidi kul ihadha ẹ má bá obìnrin lò pọ̀ nínú menstruation tó o bá Google rẹ̀ yọ sọ fún ọ pé safe Google ò lè rí spiritual aspect of it Ọlọ́run ní ò safe anal sex ilé ìgbẹ́ ẹ mọ́ ti nǹkan ọkùnrin bọ̀ àwọn ilé àwọn kù ilé ahoro tẹ́ náà bára yín lò pọ̀ wèrè ọlọ́mọdé ọya wèrè kan ayé ẹ̀ torí wèrè ní gbénú ilé àwòkù àwọn àlìjẹ̀nú bẹ̀ ni wọ́n ń fà ọ́ àtọ́ríṣiríṣi àwọn kan tó wá ń bẹ nínú ìgbéyàwó tí ń kó burúkú báyàn láyé òyìnbó wá fún gbogbo ẹ̀ lórúkọ wọ́n ń pè kan ní necrophilia àwọn làwọn tó jẹ́ pé òkú làwọn náà wá tí wọ́n bá lò pọ̀ aráàmù ni ìbínú Ọlọ́run ni irú wọn ni wọ́n wá káwọn sáṣìṣẹ́ ní mọ́ṣúárì gbogbo obìnrin tó bá rẹwà tó bá kú báyìí wọ́n bá lò pọ̀ dojúmọ́ ní ọmọ gòrí ẹ̀ wọ́n ń pe àwọn kan ní coprophilia àwọn làwọn tó jẹ́ wípé báwọn bá bá èèyàn sùn arúgbó ni wọ́n ń bá sùn ṣé n ti gbé síra wọn bẹ́ẹ̀ yẹn wọ́n ń pe àwọn kan mò ń bọ̀ lórí ẹ̀ máa padà rántí ẹ̀ wọ́n pa àwọn kan ní frotteurism àwọn làwọn tó jẹ́ pé àlejò obìnrin tàn rírí strange woman ni ó wù láti bá lò pọ̀ wọ́n bá rí tí ó bá gbọ́kadà tí ó bá tí ìrọ́bìnrin lórí ọ̀kadà kò ní jókòó ọ̀wọ́ ọgbà tó bá jókòó lórí ọ̀kadà wọn ti dà nǹkan sára láàrin ọjà yóò mọ̀ wá bí ó ṣe máa lẹ̀dí mọ́bìnrin kì í ni àlìjẹ̀nú ti kó sínú ayé ẹ̀ orí ẹ̀ ti burú látọ̀run wá nínú wọn wọ́n ń pè kan ní litophilia àwọn tó jẹ́ pé òkúta làwọn máa bá lò pọ̀ bí ọ̀bá rókúta yóò máa fi gún orí sìmẹ́ǹtì ni kò ní ṣe ń bò míì àwọn tálìjẹ̀nú ti wáyé wọn ẹni ẹ wọ́n ń pè kan ní apteresti àwọn làwọn tó jẹ́ pé táwọn ọba bóòrùn bá ti yọ tóòrùn tàn sí wọn lára báyìí ara wọn ọmọ ọkùnrin ni anybody ló lè bá lò pọ̀ wọ́n ń pè kan ní gerotophilia òun làwọn tó jẹ́ parúgbó làwọn náà bá lò pọ̀ bóyá bá jẹ́ arúgbó 90 years wà láàyè ó mọ̀ balẹ̀ àlìjẹ̀nú ti kó sínú ayé ẹ̀ wọ́n ń pè kan ní agalmatophilia statue èrè làwọn náà bá lò pọ̀ bíi mannequin tí wọ́n fi ń taṣọ wọ́n bá gbé ilé márùn pàṣọ lóko rẹ̀ tí ń fi ń ṣe nu àwọn fídófàìlì wa pọ̀ láyé làwọn tó ń bá obìnrin rò pọ̀ jẹun ọmọ wẹ́rẹ́ ọmọ ọdún kan ọmọ ọdún méjì àdánwò tó ga ni wọ́n yìí sábà bọ́m̀bì àfẹ́ni Ọlọ́run bá ṣàánú. àwọn tí wọ́n wá wúlẹ̀ kan làwọn coprophilia àwọn làwọn tó jẹ́ pé arúgbó làwọn ọmọ wa o ìyá 80-90 wọ́n pọ̀ bẹ́ẹ̀. níparí mo ti sọ̀tàn yẹn lórí program arákùnrin kan ló bímọ àkọ́kọ́ ó bímọ méje ẹ wá sẹ́lọ̀n nínú mọ́sálásí ló ti lọ bóbìnrin lò pọ̀ ìmáàmù wa tan torchlight lórí lónìí lágbájá o tó ń bá a débì bẹ́ẹ̀ nìkan ò mọ Ọlọ́run mọ ẹ o kò dẹ̀ sẹ́ni ó tó kò lójú gbogbo agbára ní ibẹ̀ fún. ọwọ́ ọ̀pọ̀ tí mo jẹ lẹ́yìn ọdún karùn-ún nínú ọmọ méje tó bí àkọ́bí ya wèrè ọtọ́jú ẹ̀ títí kò gbádùn lórí wèrè lọ́mọ yẹn kú sí. ọdún méjì lẹ́yìn ẹ̀ nọ́mbà 6 náà ya wèrè ọdún méjì míì lẹ́yìn ẹ̀ ọkàn nọ́mbà 5 nọ́mbà 4 nọ́mbà 3 nígbà wá dórí nọ́mbà 3 ní nọ́mbà 2 wá wò pé àdánwò yìí dé pé àfìgbà bàbá òun rí ìbínú Ọlọ́run ọwọ́ àlọ́ Mẹ́kà ndí Mẹ́kà bá pé kọ́lọ̀ wọn ṣàánú òun kórè ègún yìí kúrò lórí òun ó kórè kúrò lórí òun
Ọlọ́run ṣàánú ẹ̀ lóòótọ́ àmọ́ bàbá ń kú tẹ̀síntẹ̀sín ni. Ọjọ́ keje tó kú yẹn tó mọ̀ pé ó kú torí kò sọmọ kankan mọ́. Nọ́mbà 7 náà ti sá lọ yányán nítorí ipò ta Ọlọ́run láyà orí Ọlọ́run fín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣerú eléyà yín náà ń ta Ọlọ́run láyà ni o.